obìnrin yìí àwọn adigunjalè ló sọ ọ́ dà bó ṣe wà yìí o. Ó ṣiṣẹ́ tán lọ́fíìsì rẹ̀, ó fẹ́ gbé owó lọ báǹkì ní òru bá dọ̀sán mọ́ lọ́wọ́, ẹ̀rí kó lágbára, ìbọn tí wọ́n yìn pa kówó ọwọ́ rẹ̀ wá. Ojú ọ̀tún obìnrin yìí àbí tòsí ojú òsì rẹ̀, gbogbo ẹyin ju ojú rẹ̀ nìbọn gbà tó sì yọ sí i lọ́wọ́. Ìyáàfin ẹ káalẹ́ bá ń ká àwọn Nàìjíríà. Ẹ káalẹ́ ẹ̀yin bàbá mi, màmá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Kí ni orúkọ? Orúkọ mi ni Rukayat Oríyọmí Oríkọmiyọ. Rukayat Oríyọmí. Ṣé Oríyọmí yẹn ni sọ́ni màmí? Èmi ni mo fúnra mi bẹ́ẹ̀. Wọ́n ló fúnra rẹ̀ bẹ́ẹ̀. Kí ni orúkọ rẹ̀ gangan? Rukayat lorúkọ mi. Rukayat kí ni? Wàsíù. Wàsíù. Ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀, ló wá sọ̀rọ̀ sókè obìnrin. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni mo wá sọ̀rọ̀ mi ní Rukayat Oríyọmí Oríkọmiyọ. Ọmọ ọdún wo ni ẹ́? Ọmọ Ṣakí ni mí. O tó ọmọ ọdún mélòó? 40 years. 40 years. Ní ṣókí, báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀? Mo tajà tán lọ́jọ́ yẹn ní olóòtú ní Ṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà Express. Ṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà Express. Ó yá. Mo tajà tán lọ́jọ́ yẹn ni mo gba owó àjọ, mo gbà kan ní Kétu, mo gbà kan ní Ìjẹ̀ṣà. Mo wá ní kí n lọ kówó yẹn sí bank. Mo dé bank, wọ́n láwọn ti close pé kí n máa kówó yẹn lọlé pé tó bá di lọ́la kí n wá. Mo ṣàbẹ̀wọ̀n, one time ti lọ. Mo wá gba owó yẹn padà, mo kó sínú báàgì báyìí, mo fi kọ́ sọ̀rùn mi báyìí. Mo wá dé express Ṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà lọ́jọ́ yẹn, mi ò rí mọ́tò, kò sí márúwá, kò sí kórópè. Ẹ mọ̀ pé 2019 yẹn ni Ambode àbí Fáṣọlá tó ní kò sí márúwá pé òun máa cancel ẹ̀. Wọ́n ṣàwò pé kí n rìn láti Ìjẹ̀ṣà Express dé Ṣẹ̀lẹ̀ pé màá rí àwọn mọ́tò tó tàn bẹ́ẹ̀. Agúnléjìká níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí mi. Gbogbo èrò ọkàn mi ni pé òun ò mọ ibi tán lọ, wọ́n fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ mi. Ní àwọn ẹni tó ṣe mí báyìí sá. Bẹ́ẹ̀ ni sá. Wọ́n bá ní ìyálájé ṣáájú wá kó àtàárọ̀, mo ní yes sá. Owó ọwọ́ ẹ̀dá. Owó ọwọ́ mi, ẹ ṣàṣàánú mi. Àwọn ọmọ mi kéré, kò sí ìyá, kò sí bàbá, kò sẹ́bí, kò sára fún mi. Mo kàn live life mi ni. Ẹ má pa mí torí Ọlọ́run. Ẹ gbowó ẹ máa lọ. In fact, mo gbé báàgì mi fún wọn, mo yọ fóònù fún wọn náà. Wọ́n ti ń lọ, wọ́n kàn tún padà náà ni. Orí wọn takò wá, wọ́n ti ń lọ tẹ́lẹ̀. Mo ń gbọ́ ẹ, wọ́n sunkún, wọ́n sunkún, wọ́n sunkún. Kí wá ló padà ṣẹlẹ̀? Olóòtú, mo bára mi lẹ́lẹ̀ bara jẹ́. Kí ló ṣẹlẹ̀ kó tó di kó bára rẹ̀? Wọ́n yìn mí bọ̀ ni. Níbo náà ti yìn ẹ́ bọ̀? Wọ́n yìn mí bọ̀ lórí ni. Lórí? Ọ̀tàbọ̀ mẹ́ta ni wọ́n yọ lórí mi lóòtú. Ẹ gbogbo bíbá. Gbogbo làyìn. Ẹ gbogbo bíbá. Irun ló bo orí mi ò bá ti da rárá. Olóòtú. Mo ti sunkún. Mo mọ̀gùn èkúté. Rukayat Oríyọmí ò máa kú. O tó kú sílẹ̀. Mi kú. Olóòtú, ó sú mi pé ta ni mo lè káwọn ọmọ mi lẹ̀ fún. Ibi tí mo ti ń sáré sí gbá. Ọkọ rẹ̀ ńkọ́? Sáré sáwo. Ọkọ mi àjọ wà. Mọ́? Bẹ́ẹ̀ ni olóòtú. Ṣé torí ọ̀rọ̀ yìí náà? Torí ọ̀rọ̀ yìí náà ni. Àwọn ọkọ mi ńkọ́ gẹ́gẹ́ bí obìnrin. Ọkọ mi ò sí. Kò sọ́kọ mi. Kò sọ́kọ mi. Kí wá ni wọ́n bá yẹn ń bọ́n látàrí orí? Kí wá ni ohun tó padà kẹ́yìn sọ̀rọ̀? Nǹkan tó kẹ́yìn olóòtú. Wọ́n ti yìnbọn yẹn, kí ló ṣẹlẹ̀? Ojú ọwọ́ sí ó fọ́ pátápátá ni tí mò ń wó lẹ́lẹ̀ báyìí. O látọwọ́ rẹ báyìí, ilẹ̀ ijú rẹ yọ sí. Àtẹ́lẹwọ́ mi báyìí ni mo fi kó tó fọ́ bí ẹyin mọ́ mi lọ́wọ́. Olóòtú, ìyà jẹ mí. Èyí tó ń wé ní ìsìn yóò tọ́dún mélòó? Ọdún 5 lélẹ́yìí báyìí. Ọdún 5? Bẹ́ẹ̀ ni, December 5 ni. Nínú oṣù December náà ló ṣe? Bẹ́ẹ̀ ni, December ni. Ọmọ ọdún mélòó lọmọ rẹ tó jókòó yìí?
máa fojú ẹ̀. 12 years. 12 years òun wà bí nǹkan bí ọdún méje ń gbà náà. bẹ́ẹ̀ ni sà. ó ti sú mi. kí wàá nínú tó wá fẹ́. olóòtú kí n tó dọ́dọ̀ yín òun ọmọ kékeré yìí náà ló ṣàtọ̀nà bí mo ṣe dọ́dọ̀ yín. ọjọ́ yẹn mo lọ tọrọ dé márúwá gùn mí lẹ́sẹ̀. ègé. àjọ wọlé wá àwọn èèyàn sáà ń fomi gbóná wọ fún mi ṣe gbogbo ẹ̀ fún mi lóògùn. ó ṣàtẹ̀ nǹkan lórí fóònù mi bó ṣe ń gbọ́ ohùn yín ó ní kí n máa gbọ́ ohùn bàbá yìí mo ní kí lorúkọ ẹ̀ ó ní Fásunlé Mákindé pé ó ní Fresh FM ni àwọn tí ń ṣe ọ̀rọ̀ táwọn ń sọ yìí pé wúmà yẹn ó ti lóyún sínú like 2 years tí ò rí oyún yẹn bí àwọn wọn ràn án lọ́wọ́. mo wá ní kó wá papọ̀ mọ́ èyí tó ń sọ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wúmà yẹn nǹkan tó ń ṣàwà. ó ṣáà ní òun máa mú nọ́mbà yín yẹn tó wá mú òun ló wá fi pè yín pé mọ́mí òun nídìí ìrànlọ́wọ́ kẹ́ ràn wá lọ́wọ́ ni mo fi dé iléeṣẹ́ rédíò yín kí n tó dé bí olóòtú. ẹ̀yin ọmọ Nàìjíríà àdánwò tí ó le jù gbàgbọ́ yín lọ Ọlọ́run mà ní gbé bá yín. ẹ mà ní kú fọ́tayọ̀ lórí àwọn ọmọ ikú àwọn ọmọ ní ń kú lọ kọ́lọ́run jẹ́ kí gbogbo bímọ yín kẹ́ jèrè ọmọ ẹni tí ò ní kẹ́ má jèrè ọmọ kọ́lọ́run ọlọ́jọ́ òní kó wọlá ọba mi lékè ọlá tó ṣílẹ̀kùn òru ta wà yìí kó bá mi gbẹ̀mí lẹ́nu òun náà ni. olóòtú mo bá tún rìn gìjàgìjà pé ẹnìkan kó ràn yàn lọ́wọ́ travel out. ẹ má dárúkọ ẹnìkan kan. mi dárúkọ orúkọ ẹ̀ mo débẹ̀ mo ní kó ràn mí lọ́wọ́ ó ní iṣẹ́ aṣẹ́wó ni màá lọ ṣe lọ́hùn. pẹ̀lú condition tẹ́wàá yìí. mo ní màá ṣe. pẹ̀lú condition yìí náà. pẹ̀lú condition yìí náà olóòtú ọ̀rọ̀ tí mò ń sọ lórí afẹ́fẹ́ yìí kò yẹ kí n sọ kẹ́ fi mọ ibi tí mo sáré ayé mi dé. nígbà tí torí àkókò ní time kí wá ló ṣẹlẹ̀ gbogbo ohun tó kù tá a sọ kò jù ìṣẹ́jú méjì lọ. ó wá ní kò sí wàhálà wọ́n ti bá mi fíìlì fọ́ọ̀mù mo ti ya fọ́tò mo ti ṣe gbogbo ẹ̀ mo ní kí n lọ wá lọ́ọ̀yà wá tó máa dúró fún mi. mo wá ń bẹ̀ pé kán tá bá ti dé abroad yẹn o pé kán ṣe operation ojú mi náà tán bá tẹ̀ máa fi mí ṣiṣẹ́ aṣẹ́wó yẹn náà wọ́n bá láwọn ò ní tí ì ṣe pé màá kọ́kọ́ ṣiṣẹ́ owó mi náà káwọn tó ṣe fún mi. ṣé wọ́n gbowó lọ́wọ́ rẹ ni. wọn ò gbowó lọ́wọ́ mi. ṣé wàá lọ. mi lọ àtọwọ́ owó tí wọ́n máa fi ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n láwọn máa tó tà gbogbo ẹ̀ pọ̀. dádì eléyẹn ni first born mi gbọ́ òun ló jẹ́ kó lọ sọ fáwọn ìyá bàbá ẹ̀ tí wọ́n fi gbà á lọ́wọ́ mi tí wọ́n fi ní. kódà ó fẹ́ ṣe operation báyìí nìsín àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé operation ojú ọ̀tún yẹn wọ́n ní ó ṣe ṣe òun rìnà díẹ̀díẹ̀ tí òun rí iná ṣùgbọ́n wọ́n ní wọ́n ó ṣe èló lówó tán fẹ́ fi ṣe. wọ́n ní lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní 2.5 ni. so ìgbà tí wọ́n wá sọ wọ́n ní tá bá ṣe owó yẹn sí sẹ́fà faraṣe tán pé kí n sáàmù 3 million lọ́wọ́. 3 million. wọ́n wá wò pé mo sì fẹ́ rí iná ni mo ṣàṣe ní kí n wálé iṣẹ́ rí. lónìí ńgbà tá a ní owó abí lónìí olóòlówó mọ́tò lọ́wọ́. lórí mi lówó mọ́tò ẹ̀yin lẹ sẹ́ndì owó mọ́tò. a sẹ́ndì owó mọ́tò sí. ẹ̀yin lẹ fún mi ọlọ́run á bá mi. níbo ló ń gbé lọ́ọ́lọ́ yìí. bàbá mi ilé tánlẹ̀sẹ̀ mò ń gbé ilé tí mò ń gbé kò ní nọ́mbà kò lórúkọ. kò lórúkọ. nínú àbẹ́tẹ̀ kan ní ilé pákó gbogbo ẹ̀ ló ti sọ fún wa tẹ́lẹ̀. ó tiẹ̀ jóná ó jóná. mo rí fídíò bó ṣe jóná. mi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. ìyà ń jẹ mí. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbọ́ mi tí ì gbọ́ nǹkan kan o ẹ já ran arábìnrin yìí lọ́wọ́ kí lẹ ti porúkọ yín. Rukayat Oríyọmí orí ló kó mi yọ ọmọ bíbí ìlú o Ṣakí ẹ já ran obìnrin yìí lọ́wọ́ ẹ bá ti ṣe bá àti ẹ̀rí gbogbo ẹ̀ tá a bá lágbára ẹ já ṣe o àká nọ́mbà tá a fi ran obìnrin yìí lọ́wọ́ òun náà ní 12 25 21 66 74 àwọn fúnra aláàmọ́ nítọ̀ ẹ̀ ó yá operation yìí bóòdù bẹ́ẹ̀ mọ̀ pé bá a ti máa ń ṣe nìyẹn
ọ̀rọ̀ ká kó fẹ́nìkan kó sọ wá lóko àjàwò irọ́ a mọ́nítọ̀ ẹ̀ á rí i pé gbogbo ẹ̀ rí bó ti yẹ kó rí 12 25 21 66 74 Access Bank ni o Fásunlé Mákindé Ìṣọ̀lá ẹ máa bá bẹ ẹ rí pọ́rọ̀ arábìnrin yìí ó touch account number yẹn ni 12 25 21 66 74 oore tó kẹ́yìn ní ọdún yìí tá a fẹ́ ṣe lórí ètò yìí rèé ẹjá ń rọbìnrin yìí lọ́wọ́ ṣẹ̀dá wa tá a wà láyé tó dáa kò ń ṣọlá wa àwọn tí nǹkan kan ń ṣẹlẹ̀ sí kì í ṣe pé wọ́n máa dúrà àwa tí nǹkan kan ò ṣẹlẹ̀ sí jàre kì í ṣe pé a máa dúrà gbà jù wọ́n lọ àbí pọ́lọ̀ ń lo nítàdúrà mélòó làdúrà tá a fẹ́ gbà nípa ká ṣe dáadáa àìmọyàn tó ń ṣe dáadáa jù wá lọ tí Ọlọ́run dẹ̀ ń kádàrá wọn lọ́nà tó kù díẹ̀ káàtó wọ́n wà ńbẹ̀ yẹn ò rí kú lórí ọmọ àríkú lórí ìyàwó àríkú lórí ọkọ àbá wọn ò kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wa lọ́wọ́ ọ̀rọ̀ wa tó tó jọpẹ́ lọ ohun mi pé a bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ògùn Ọlọ́run ẹ mọ̀ pé ń padà bó ti dókítà níbi tó ń gbé fẹ́ ṣe operation yẹ mọ̀ pé bẹ́ẹ̀ ó ṣe kọ́ ṣe nìyẹn ṣó ṣeé ṣe lóòótọ́ wọn ló ṣe ṣe pé wọ́n ṣe operation ojú yẹn tóbìnrin yìí ó ríran ìkan tó kù yìí sẹ́yìn náà ń wò bẹ́ẹ̀ bá wo èlùsọ lórí Fásunlé Mákindé pìsẹ́nà kò rí pa ìbọn náà yìn mọ́ arábìnrin yìí lórí tó dẹ̀ fọ ojú ìbọn yẹn ọta àbọ̀ mẹ́ta ó yọ nígbà tó yọ ó wá bá ojú òsì ó bá lọ ó dẹ̀ fọ ọ̀tọ̀ pátápátá kábíyèsí rẹ̀ lọ ẹjẹ́ àrùn obìnrin yìí lọ́wọ́ ẹ̀dá kò tó yọ lọ́wọ́ ẹjẹ́ àrùn lọ́wọ́ ọmọ òrukàn ni ó kò sí ìyá rẹ̀ kó àti bàbá wọ́n ti ṣaláìsí ó mọ̀ gẹ́gẹ́ bí ohun tá a jọ sọ ó sì ní ẹ wá wọ ọmọ kékeré yìí súwò lọmọ yìí lọ ní gómìnà Èkó ètò tí wọ́n sponsor ẹ̀ ṣé wọ́n sanwó ẹ̀ ni wọ́n sanwó iléèwé ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ náà ló tún struggle nínú àwọn owó àárù owó ìtọrọ tó bá gbà ló tó fi lọ́mọ yìí lọ àní wàhálà yìí gbogbo ẹ̀yìn ti wọ ẹja wò tán ọmọ ọdún mélòó ni ẹ bá ń gbé báyìí sọmọ yẹn lẹ́nu ọmọ ọdún 12 ẹ wọ ọmọ tó wà sí dáadáa báyìí àwọn tó fẹ́ ran mọ́mì rẹ lọ́wọ́ àdúrà ló fẹ́ ṣe fún sọ̀rọ̀. Ọlọ́run á máa bùkún yín gbogbo ẹ̀tẹ̀ fẹ́ ran mọ́mì mi lọ́wọ́ Ọlọ́run á máa bùkún yín ibi tẹ́tí mú tẹ́tí fẹ́ ọwọ́ imú ibẹ̀ ọbẹ̀ kò ní bẹ̀rẹ̀. ṣé o mọ dádì rẹ? Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n dádì rẹ ò yà sí mímọ́? Bẹ́ẹ̀ni. mọ́mì yìí náà ló fi gbogbo gbìyànjú lórí ẹ. Bẹ́ẹ̀ni. máa ń tàdúrà yẹn ṣe. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín. Ibi tẹ́tí mú ọwọ́ ibẹ̀ onígbẹ ọwọ́ tẹ́ fi mú owó náà ọwọ́ yín onígbẹ gbogbo kẹtẹ bá ṣe bá mo máa yọrí sí rere. Àmín o. Tún ti bẹ̀rẹ̀ Táyé ṣe gbogbo ìlú Ìkọ́pá ní Abẹ́òkúta olóyè Olújìmí Táyé ṣe gbogbo Ìkọ́pá aláṣẹ 5-star hotel wọn láwọn fún arábìnrin yìí ní 10,000 naira ẹ ṣeun ìmọ̀borí àfáà ìmọ̀borí àná fún wa ní 2,000 nínú ilé tá a gbé wáyé Sábò City ọlọ́jà obìnrin òun náà fi 1,000 sílẹ̀ pé ká fi gẹ́rẹ́mẹ́jẹ́ òun náà fún wa ní 1,000 naira Gòkè Balógun olóòtú àti òun náà fún wa 1,000 naira nínú ilé tá a gbé wáyé ẹ mọ̀ ṣeun bẹ́ẹ̀ náà CSO wọ́n ti ń dá owó yẹn jọ o CSO wa ẹ ṣeun ó lẹ̀ ń wòye o wọ́n ti ń fún wa o iná ò mà ní tọ́wọ́ yín èmi náà ó fọmìnrin ní 5,000 wọ́n fi sí ẹ dákun torí Ọlọ́run ọba àwọn èèyàn tí wọ́n promise owó nínú ilé mi náà ti ń ṣe kò sówó tó kéré ẹ wo humble presenter Adébíyì gbajúmọ̀ apostle
Yẹmi Ajiteru ọ̀nà fún wa ní 1,000 náírà ẹ̀kọ́ bá ń kọ́lé yìí fún ọ náà táyì ṣe gbogbo òlú kọpa olóyè Olújìmí adúpẹ́ lọ́wọ́ yín 10,000 ni wọ́n fún wa ìpínkà fún obìnrin ẹ dákun torí Ọlọ́run iná òní tọ́wọ́ Yẹmi Ajiteru ẹ bá ń gba ti Yẹmi Ajiteru náà kákọ́ tibẹ̀ yẹn bẹ̀rẹ̀ 5,000 wọ́n ní alábùkún ní kíní gan torí pé ọmọ Ọlọ́run lánàá pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá sì nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ o 5,000 tèmi náà fún obìnrin mi òun rèé o ẹ bá ń kó àbí ó pé 5,000 ẹ bá ń kó fún obìnrin yìí ẹ̀kọ́ fìyẹn kún náà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ohun tó wù mí ni pé nínú àṣeyọrí tí Ọlọ́run ọba òkè tó tún lu ẹ̀yàn ọmọ Nàìjíríà láti ṣe nínú ọdún 2025 ká fi àṣeyọrí obìnrin yìí bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àrùn wọ́n sọ̀kú obìnrin yìí dákun torí Ọlọ́run ọba 12 àkànnàmà ẹni 12 25 21 66 74 12 25 21 66 74 Access Bank ẹjẹ àrùn obìnrin yìí lọ́wọ́ Fásọ̀rí Mákindé Ìṣọ̀lá lè máa bá ń bẹ̀ 12 25 21 66 74 Access Bank Fásọ̀rí Mákindé Ìṣọ̀lá lè máa bá ń bẹ̀ yóò dà kò ní bàjẹ́. ẹjẹ àwọn òkìní kan nínú owó tí àwọn èèyàn tó ní ká fáwọn èèyàn ń bí àwọn tó ní afáwọn èèyàn lówó fún tọdún ayọ̀ 20,000 bẹ̀ yẹn 20,000 nínú owó tí wọ́n ní nínú owó tí àwọn èèyàn fún wa Sofia Shifakiwande Sẹ̀bílì Àjàní Aṣípa àtòrí odò Prophet Ìdòwú Michael Atúrakájà tìjọ CCC Májẹ̀mú Ayọ̀ Parish Range Ògùnrìndò Abẹ́òkúta nínú owó tí akọkùn bàbá bẹ̀ tí wọ́n fún wa nínú owó tí bàbá wa Olóyè Olúrántí Akínwándé òyìnbó ọlọ́kọ̀ọ́lẹ̀ tí wọ́n ń ta mọ́tò ní gbogbo owó tí yẹyin ṣóyọyè àwa yọ gbogbo rẹ̀ pọ̀ nínú owó tí olúwo jẹ́gẹ́rẹ́ fún wa tó ní afáwọn èèyàn nínú owó tí màmá wa Òní electronics tí wọ́n fún wa tó ní afáwọn èèyàn á tún wá yọ 20,000 naira bẹ́ẹ̀ á fún obìnrin yìí kó tó kó òbí lálẹ́ òní ó jẹ́ 20,000 ègé lẹ́yìn tó túmọ̀ sí pé nínú stúdíò mi àti ń rí owó tó wọ bí 50,000 naira nígbà tí a bá ṣe gbogbo rẹ̀ pọ̀ yóò dáa kò ní bàjẹ́ ẹjẹ́ àrùn obìnrin yìí lọ́wọ́ 12 25 21 66 74 Access Bank ni ẹjẹ́ àmọ́ ọdún pẹ́ tiwa oṣù December lóbìnrin yìí ní ìjàmbá àbọn lọ́dọ̀ àwọn adigunjalè tí wọ́n fìbọn fọ́ orí ẹ̀ áṣítàkà fúnlẹ̀ láì. wọ́n fi wákàtí iná dúpẹ́ lọ́wọ́ ìlọ́lá nábì Muhammadu. ibi tẹ́ẹ̀tì máa mú tẹ́ẹ̀fì máa ṣe. wọn ò ní ta dúkìá yín fi wò yín láàárẹ̀ táyà tọkọ lọ́wọ́n abámi ṣàlékún rẹ̀ fún yín. ọ̀gá wa Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ tí wọ́n fààyè gbà wá láti máa ṣèrànlọ́wọ́ ẹ máa fún ọ láàbùrọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan. bàbá mi Ayéfẹ́lẹ́ adìẹ tí ò kú ní ṣìjàgbàdo lọ̀rọ̀ rẹ̀ bàbá kẹ́mìrì ogún o kójú rẹ̀ ó má rí bí lórí iṣẹ́ rẹ̀ lórí ọmọ lórí aya lórí ayé rẹ̀ bàbá mi Ayéfẹ́lẹ́ ò ní dààmú nú ayé lọ́lá nábì Muhammadu ò ní ṣàárẹ̀ o ò ní dùbúlẹ̀ àìsàn o ìdààmú ayé ò ní dé bá ẹ ọlọ́pàá. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kílódé. Drive TV. Driving you around the world.